An invitation to chaos. In particular, we have Yoruba nation activists threatening Muslim leaders in Yoruba land. But the tó ẹ tí gbọ́ nǹkan kan ọmọ Yorùbá mo lẹ́ẹ̀ tí gbọ́ nǹkan kan ẹ jẹ́ n kọ́kọ́ béèrè ìbéèrè kan pé ẹ dákun báwo la ṣe débi tá a wà yìí gangan ẹ gbọ́ mi dáadáa àní báwo la ṣe dé ibi tá a dé yìí kò tí ì yé mi torí tí mo bá sọ wípé ó yé mi níṣẹ́ ló dàbí pé mò ń parọ́ kò yé mi torí wípé kí ni àwọn èèyàn yìí fẹ́ gbà nídìí pé a sọ pé a fẹ́ bọ́ lóko ẹrú ẹ̀yin kan sọ wípé tó ẹ̀yin kọ̀ ẹ̀yin ò tí ì ṣe tán ẹ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ níbẹ̀rẹ̀ mò ń bọ̀ wá gbé fídíò ẹ̀ kàn yín lẹ́kùnrẹ́rẹ́ kẹ́ ẹ farabalẹ̀ wò ó mo kọ́kọ́ fi léyìí wọlé kẹ́ ẹ lè mọ ibi tá à ń lọ gan-an ẹ̀gbọ́n tó ní Yorùbá nation agitators wípé à ń tírẹ́tìnì àwọn nítorí Sharia ẹ dákun ọ̀nà wo la gbà ọ̀nà wo ni Bánjí Akíntóyè bàbá wa tó fi gbà tó fi dẹni tó ń tírẹ́tìnì wọn ọ̀nà wo lolóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàgbà ọ̀nà wo ni gbogbo àwọn ẹni tó ń jìjà agbára fúnlẹ̀ Yorùbá ọ̀nà wo gan-an ni wọ́n gbà tí wọ́n fi dẹni tó kọjú ìjà sí mùsùlùmí pé lórí pétò àgbà Sharia àgbà Sharia ọmọ Yorùbá ẹ̀ tí gbọ́ mi dáadáa ẹ̀ tí lè dáhùn béèrè mi torí wípé inú fídíò tí mò ń gbé bọ̀ yìí tẹ́ farabalẹ̀ wò ó ẹ máa gbọ́ nǹkan tí bàbá yìí sọ gangan gbogbo ọ̀nà tá a gbà tá a fi dẹni tí wọ́n kọ̀ tí wọ́n rí gbẹ́wẹ́ Yorùbá láàtàn bẹ́ẹ̀ sì ni gbogbo wọn ni wọ́n lórúkọ Yorùbá ọmọ Yorùbá ni wọ́n àwọn ìjọba tí wọ́n ti kó sínú kóló báyìí ní àwọn gómìnà ó dárúkọ wọn bẹ̀ gbogbo àwọn tí wọ́n kó sínú kóló tí wọ́n wà ní tọ́wọ́ wọn ti wọ ṣáàgó báyìí gbogbo wọn ni wọn ṣàìdárúkọ wọn lọ́kọ̀ọ̀kan ìjèjì wípé tó àwọn eléyìí wọ́n ń bẹ nínú kóló nítorí kíni nítorí ẹ̀sìn lẹ́sìn tó jẹ́ wípé tí wọ́n bá tẹ̀ bí yín síbẹ̀ ẹ̀já béèrè lọ́wọ́ bí tẹ́ ẹ ti ṣẹ̀ wá ṣé mùsùlùmí ni gbogbo wa ṣẹ̀ wá ni ẹ gbọ́ ṣé mùsùlùmí náà bí wa sí rárá fídíò tẹ́ ẹ máa wòye bẹ́ẹ̀ bá wò ó ẹni tí ó bá lọ́kàn bó bá ní mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ ó lè fẹ́ dìjà ẹ má jẹ́ ó dìjà torí àwọn mùsùlùmí tó gbọ́n tó ní làákàyè tí wọ́n lóye tí wọ́n mọ̀ pé gbogbo nǹkan tá à ń sọ kìràkìtà yìí ilé ayé ń bí náà lọ́mọ kò débi kankan bẹ́ẹ̀ ni wọn ò bá wọn fọwọ́ sí i ṣùgbọ́n àwa tá a jáde tótó a fẹ́ káwọn èèyàn mọ̀ wá a fẹ́ kí wọ́n gbà pé àwa la wà ń bẹ̀ òun rèé o ọ̀rọ̀ rèé o òun lẹ̀ ń gbọ́ yìí pé àwọn èèyàn wálé oníkòyí àwọn òsinmi ogun wọ́n ní ogun là ń retí bá a bá fi lè jẹ́ kí Sharia ó dé wọ́n ní wàhálà là ń kọ lẹ́tà sí bá a bá ti lè jẹ́ kí àwọn ó bẹ̀rẹ̀ Sharia nílẹ̀ Yorùbá tá a wá ń pè fún òmìnira Yorùbá orílẹ̀ Yorùbá nation pé kí làwọn àǹfààní wo ni Yorùbá nation fẹ́ fún wa ẹ gbọ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ̀yin ni kẹ́ ẹ máa kọ sí comment section irú àǹfààní tí Yorùbá nation máa fún ọmọ Yorùbá àti irú ìpalára èyí tí Sharia tó máa fún wa nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ òun ni kẹ́yìn máa kọ pọ̀ kẹ́ ẹ máa jù sí comment section kí gbogbo àwọn àjọ àgbáyé tí wọ́n ń wò wá tí wọ́n ń gbọ́ wa kí wọ́n jọ máa bá wa gbọ́ ọ̀rọ̀ mi ò yé yín dáadáa torí pé tá a bá fò ní sọ
tá a fọ̀la jókòó ẹ̀ tá a bá fọ̀tún la tún pèrú ẹ̀ ibì kan náà di pẹlẹbẹ báyìí òun làdá ó fi lélẹ̀ ojú kan náà là á máa sọ sí bá a láàfẹ́ tá a láàgbà tá a ń pariwo ẹ̀ yìí báwọn náà ṣe ń pa tiwọn náà ni wọ́n ń sọ yìí ẹ wá jẹ́ kó dọ̀la kí kìrìsìtẹ́nì ó dìde kóun náà ní òfin Mósè torí òfin Mósè ó farajọ Sharia yìí Mósè ní ká jẹ́ ọmọ wà láàyè kí ni ká ṣe ó ní aṣọ olókùúta pa nínú òfin Mósè béèyàn bá ṣe panṣágà tó bá ṣàgbèrè òkúta ni wọ́n sọ bá nínú òfin Mósè bóbìnrin bá wọlé ọkọ ẹ̀ tí ọkọ bá bá lé ìyẹn ní fájìn òkúta ni wọ́n jù pa ẹni bá pa ni àápàwò náà nínú òfin Mósè ni kí kìrìsìtẹ́nì wá dìde tó bá dọ̀là táwọn náà bá mú tiwọn dé ẹ dákun ẹ bá mi dáhùn béèrè yìí níbo láàgbègbà bó láti sìn ọ̀rọ̀ mi ò yé yín tó àwọn èèyàn yìí ẹ gbádùn mi àní níbo láàgbègbà ọ̀nà wo láti ṣe ọ̀yá ẹ lọ gbọ́ fídíò yìí yóò kùn síwájú sí i bẹ́ẹ̀ bá ṣe gbọ́ síwájú sí i ọ̀yá ìwà padà wá láàrin ìṣẹ́jú kan á yànnà náà. And any attempts to close them will be a declaration of war on Muslims because we hold those Sharia panels inside mosques. We don't use government costs. This is not the first time that the Muslims are asking for the Sharia. Because they want to trap the Muslims, they started shout like somebody like Makinde here, the governor of your state. Somebody like Abiodun in Abeokuta in Ogun State. He also issued a threat and said there was nothing like Sharia. The opposition to the Sharia in Nigeria is a result absolutely of ignorance. Those who know what the Sharia really is, even among non-Muslims, would welcome it. And of course, it is an invitation to chaos. In particular, we have Yoruba nation activists threatening Muslim leaders in Yoruba land. But the Yoruba Muslims, or Muslims in the southern part of the country, have nothing to rely on. They are robbed, they are denied, they are deprived, they are oppressed. Where Sharia is in Nigeria today, is there any peace in those lands? No! The 12 states that said they want Sharia. Problem with insurgency. And they don't want to bring that to Yoruba land. We think they will fold our hands. There are Muslims here, there are Christians, there is a festival here. Everybody is here. We are one. And we will not allow that to happen. There are three systems. The common law is being used. Customary after common law, under common law you have the magistrate courts, high courts, courts of appeal, and the Supreme Court. Then there is Sharia law, which is already in operation in the north. Then there is customary law, which is all over the federation throughout Nigeria. The common law, which operates, through which we operate the magistrate, high court, appeal court, and the Supreme Court, is suitable for Christians. And the Christians enjoy it. And because of that, they have not asked for any other thing. Because common law, which is not so common, is Christian law. The Muslims in the north enjoy Sharia. But the Yoruba Muslims, or Muslims in the southern part of the country, have nothing to rely on. They are robbed, they are denied, they are deprived, they are oppressed. And on several occasions, cases in courts, particularly on personal Islamic law, have
have been dropped, and the judges have ruled that they had no jurisdiction, that the court had no jurisdiction to decide cases of sharing of inheritance, and the judges in the high courts have admitted publicly, and it is in print, they are published, that they had no jurisdiction. They didn't know anything about those cases. Cases of those Muslim couples was set aside. And because there is no Sharia law, no Sharia court in Yoruba land, those Muslims from Ibadan, from Osogbo, from Ondo, from Lagos, they have to go to Kwara, where there is a Sharia court, where there are Sharia courts. This is injustice. Democracy is about accessibility, that everybody has opportunity. Democracy is about opportunity, that equal opportunity, equal chance, equal rights, equity, fairness, justice. The Muslims in Yoruba land and in general in the whole South are being deprived without Sharia court in Yoruba land, without Sharia court in Yoruba, and it is because there was no Sharia, there is no Sharia court. That's why we started the Sharia panels, and then the hula baloo began. I think it smacks of selfishness, it smacks of ignorance, and of course it is an invitation to chaos. In particular, we have Yoruba nation activists threatening Muslim leaders in Yoruba land. Gentlemen of the press, you will be failing in your duties if you do not come out with the truth, because nations born when truth is hidden away. And this is the beginning. When Muslims are attacked, if Muslims are attacked, those Muslims, the rest of the Muslims will not sit, will not watch quietly. And it is irresponsibility on the part of the chief executives of the states in Yoruba land to come out openly to declare that Muslims want to establish Sharia courts. There was no such information, but because they want to track the Muslims, they started shout, like somebody like Makinde here, the governor of Oyo State, somebody like Abiodun in Abeokuta in Ogun State. He also issued a threat and said there was nothing like Sharia. And of course, we'd like to say that we will continue to press for the Sharia panels. The Sharia panels in existence will not close, and any attempts to close them will be a declaration of war on Muslims, because we hold those Sharia panels inside mosques. We don't use government courts. They are not courts. If they insist on being ignorant, then we will insist on our rights. Arbitration is our right, and from it we will move on to the court per se, because Sharia court is actually our right. We are begging the question when we ask only for Sharia panel. It is because in peace in this part of the country, the other side have been harassing, intimidating, oppressing, persecuting, and it is time this stops. Ẹ ti gbọ́ báyìí, ẹ sá ti gbọ́ nǹkan tí wọ́n sọ tọ̀, kò síjà mọ́ báyìí. Ẹ gbọ́ yí pé àwọn gómìnà tí wọ́n ní no to Sharia ní stéètì wọn, ẹ gbọ́ ipò tí wọ́n fún wọn sí báyìí. Ẹ dákun, àsí fagídí, ṣé bá ṣe máa bá a lọ rèé? Tẹ́yin tẹ́ ẹ jẹ́ ọ̀mọ̀wé tá a rò pé ọ̀làjú ni ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo kìràkìtà yìí ilé ayé lọ́mọ. Tó bá dẹ̀rù adé kan wà níbi kan, ibì kan lọ́ọ́ máa gbé tó máa gbádùn, ọba dọ̀hún obìnrin mẹ́ta lọ́ọ́ bá fájì, irọ́ ni. Orí àwọn bàbá mi lábúlé wa wọ́n á ní kò lè wọ bẹ̀rẹ̀ lẹ́dẹ̀ ẹ̀bùta. Ta ló dọ́run tọ́mọ pánábì ìjẹlẹ́dẹ̀ kò lè wọ bẹ̀rẹ̀ lẹ́dẹ̀ àtàní. Ìgbàgbọ́ tí wọ́n nìyẹn.
nígbà wọn ó sì kọrin fún àwọn ọmọ kìrìsìtẹ́nì náà wọ́n larí ẹ̀ wọ́n ní gbé jáde ìgbàgbọ́ ìgbé kọ̀rọ̀ gbé gbàgbọ́ ẹ̀ jáde gbé jáde. Wọ́n ní kẹ́rẹ́ kùrù kẹ́rẹ́ ayé gbọ́ yìí kẹ́rẹ́ kùrù kẹ́rẹ́ ilé mọ́ ọmọ tí wọ́n ń ṣe gbàgbọ́ ìgbàgbọ́ ṣe dóko ilé ni wọ́n ti ń ṣe gbàgbọ́ wọ́n fi ń bá àwọn onígbàgbọ́ ń gbà yẹn wọ́n balance equation wọn ò jẹ́ kí nǹkan kan àwọn mùsùlùmí náà àwọn ní ó gborin tí wọ́n ó fi bá wọn wí ìfẹ́ ti ń bẹ láàrin ara wọn ẹ̀fẹ́ ló kóòtù ló iléeṣẹ́ ìjọba kìíní kan lẹ fẹ́ máa lò sì tún máa gbéra yín mọ́ra ìjẹ́ sọ páwa lẹ̀ ń gbé mọ́ra a kò ṣe àṣe gbé mọ́ra ìbẹ̀rẹ̀ ẹ̀ náà rèé ǹjẹ́ torí ẹ̀ lẹ́ṣẹ̀ láàrin gba Yorùbá nation ẹ má gbàgbé pé àṣélẹ̀ làṣẹ bá ohun tó a bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn ní ọ̀dà lọ́la àwọn bàbá kan ti dé nínú ìran mùsùlùmí tán ti lọ àwọn bíi Ṣéhù Ádámù àwọn bàbá tí wọ́n ti lọ ohun tí wọ́n ṣe lónìí là ń rántí ohun tẹ́yìn náà bá ṣe lónìí à ń rántí yín lọ́jọ́ kan á tún pàdé ẹ̀yin ọmọ Yorùbá ẹ tún mọ bí tá a ti kọjú ọ̀rọ̀ sí ní ìsinyìí lórí ọ̀rọ̀ Sharia kò sí ohun tí ń jẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin ni kẹ́ ẹ máa dáhùn ẹ ṣé o ọba jẹ́gbà àkọ́kọ́ bá ń subscribe sí channel yìí ẹ bá mi pín ẹ jẹ́ ọwọ́ gbòòrò ayé lọ ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀.